àyànmọ́ tí mo ní. Àyànmọ́ ire ni. Àyànmọ́ tí mo yàn yìí o. Àyànmọ́ ire ni. Ọlọ́run Zakaraya. Má ṣe gbà fún Sátánì láti bà àyànmọ́ mi jẹ́. Ìkọ̀sílẹ̀ kì í ṣòpin. Rejection is not the end. Mo kí gbogbo ẹ̀yin olùgbọ́ mi tí ẹ̀ ń gbọ́ mi lówùrọ̀ yìí káàkiri àgbáláyé. Mo gbàdúrà bí o ti ń jáde lówùrọ̀ yìí, gbogbo bí o ti kọ̀ ọ́ sílẹ̀, àánú Ọlọ́run ó máa lókèétì ẹ̀ padà bẹ́ẹ̀. O kò fẹ́ kó sọ fẹ́yàn kan lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ wípé ìkọ̀sílẹ̀ kì í ṣòpin. Gbogbo ẹ̀yin olùgbọ́ mi tí ẹ̀ ń gbọ́ mi káàkiri àgbáláyé, a tún ti rán mi sí ọ ní òwúrọ̀ yìí. Èèyàn kan ló ní mẹ́sẹ̀jì yìí. Ìwọ tí o ti rò pé a ti kọ̀ ọ́ sílẹ̀ tó ti rò bóyá òpin ni. Wo, ìkọ̀sílẹ̀ kì í ṣòpin. Rejection is not the end, it is redirection. Ẹ jẹ́ pàdé lówùrọ̀ yìí nínú ìwé àwọn onídàájọ́ orí 11 ẹsẹ̀ kìíní rẹ̀ sí ẹsẹ̀ kejì. You can join me in the book of Judges chapter 11 verse 1 to 2. Something happened there. That because you have been rejected, it doesn't make us end. Let's look at the life of Jephthah there in the book of Judges chapter 11 from verse 1 to 2. Imagine the family of Jephthah reject Jephthah. And the reason why they reject Jephthah is because they said Jephthah, the mother that gave birth to Jephthah, is a Lot woman. Imagine. We all know that before a rejection can occur, something has happened. Ìkọ̀sílẹ̀ kì í dédé wáyé. Kí ìkọ̀sílẹ̀ kó tó lè wáyé, nǹkan kan ti ṣẹlẹ̀. Àwọn ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíràn ló ti rí ìkọ̀sílẹ̀. Ẹlòmíì ti rí ìkọ̀sílẹ̀ aya. Ẹlòmíì ti rí ìkọ̀sílẹ̀ ọkọ. Ẹlòmíì ti rí ìkọ̀sílẹ̀ ẹbí. Wo, a rán mi sí ẹ lówùrọ̀ yìí pé wọ́n kọ̀ ẹ́ sílẹ̀ kò mí ipò ti parí. Pé wọn ò bẹ́ẹ̀ ṣe mọ́ kò mí pé ò lè ṣoríire. Pé wọn ò bẹ́ẹ̀ sọ̀rọ̀ mọ́ kò mí wípé ọ̀nà rẹ ò lè là mọ́. Wo, ẹni tó nílò láti má kọ̀ ọ́ sílẹ̀ òun ni Ọlọ́run. A man can reject you, but never allow God to reject you. If a man rejects you, another man will choose you. But if God rejects you, no other gods can do what? Can locate you, can connect with you, because God is one. We have a lot of peoples. We have a lot of man. Listen, when they reject Jephthah, I'm sure Jephthah will think it has ended. Nígbà tí wọ́n kọ̀ Jephthah sílẹ̀ nínú ìwé onídàájọ́ orí 11, yóò dàbẹ́ nípa ayé ti fẹ́ parẹ́. Ṣùgbọ́n nígbà tí àwọn tó kọ̀ sílẹ̀ tí wọ́n tún padà wá ọ̀nà ẹ̀ ju bí wọ́n ṣe ọ̀nà ẹ̀ tẹ́lẹ̀, Jephthah rí wípé ìkọ̀sílẹ̀ ní ìgbà yẹn kì í ṣòpin. Ẹ̀yin olùgbọ́ mi, níbo ló ti kọ̀wọ́ náà sílẹ̀? Kí ló fa ìrònú sínú ayé rẹ̀? Ẹlòmíì jí láàárọ̀ yìí sí ìrònú ló tún fi jí. O ò nílò kó ronú. Ohun tó nílò ni Ọlọ́run. Òun láti wólẹ̀ kó gbàdúrà. Bẹ́ẹ̀ ni, agbára ń bẹ lọ́wọ́ rẹ̀. Òun ni àdúrà. Mo sì bẹ̀ Ọlọ́run bí o ti ń jáde lówùrọ̀ yìí lórí àánú gbà. Mo bẹ̀ Ọlọ́run gbogbo bí wọ́n ti kọ̀ ọ́ sílẹ̀. Bí Jephthah bá lè padà wá, tó wá padà wá ń kọ̀ǹtúrò àwọn tó kọ̀ sílẹ̀. Gbogbo bí wọ́n ti kọ̀wọ́ náà sílẹ̀. Ó yá ìwọ náà lọ gba ipò iyì padà níbẹ̀. Ìkọ̀sílẹ̀ kì í dédé wáyé àfi àwọn tí kò bá mọ Ọlọ́run. That your husband rejects you, it doesn't mean you cannot meet another man that is better than your husband. That your wife rejects you, it doesn't mean you cannot meet another woman that is better than your wife. That your family rejects you, it doesn't mean that you cannot meet any other person that is better than your family. Listen, that they sack you from that work, it doesn't mean that's end for you. Number one thing is you have to check your life. I hope God is still in my side. I hope I'm still in the God's side. I hope God is still hearing my voice. I hope I'm still at God's side. Because a lot of people, they are not at God's side again. Listen, I pray for you. As you go out today, your way is open.